mo fi láìkí Fúnkẹ́ Akíndélé o kiri owó ẹ̀dẹ̀ pé ó lóko àwọn táwọn ìwọ̀n gan ṣe lóko tó ní. lára ibi kan tó dùn mí jù ní ayé mi ẹnìkan tó dẹ̀ ṣe sí mi máa ń sọ gbogbo mo ní inú mi ò dùn sí ọkàn mi ò dẹ̀ sí ìdáríjì èmi ara ọ̀gbẹ́ni Délé Òdúlé kí ló ṣe ó fún ṣe nǹkan yẹn ó dùn mí gan tí ó dẹ̀ lè kó lọ́kàn mi forever ó jẹ́ egbò bí wàá pọ́n ṣàyàn ládàá. kí ni ìdílé ṣe fún yín. àwọn ẹ̀ṣẹ̀ nǹkan tó ṣe ẹ rèé sọ káwọn èèyàn gbọ́. ṣe rí accent ó lè rí mo ní ọjọ́ kan wà ó fi ojú yẹn bú mi ó dùn mí ìdájọ́ ṣe pé ó fi bú mi lásán ìgbà tí Délé Òdúlé fẹ́ di president nígbà yẹn inú yẹn ti fi láti wá sí Tampa mo pẹ̀lú àwọn tó jagun fún tí mo dúró tì bó ṣe débẹ̀ tán ó fèsì àwa tá a jagun fún yẹn bitali. Ohun Ojú Rí pẹ̀lú MC Churchy K. ẹ kú dédé ìwòye o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò ilé ìtàpè ní Ohun Ojú Rí níbẹ̀ láti máa gbé àwọn àgbà ọ̀jẹ̀ wá nípa iṣẹ́ tí wọ́n yàn láàyò tá a sì máa ń gbìyànjú láti fi ìfọ̀rọ̀wérọ̀ láti mọ gbogbo àwọn tí wọ́n dojúkọ nípa àwọn iṣẹ́ ọ̀hún. Lónìí a tún ní àgbà ọ̀jẹ̀ ìyẹn sílẹ̀ agbára sọ pé àgbà ọ̀jẹ̀ táwọn sọ yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àwọn olòdì ni wọ́n ń ṣiṣẹ́ ìyẹn eré orí ìtàgé ìyẹn tíátà àti nípa àwọn iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú amúlùdùn wọ́n sì wà níbí lónìí à ń fẹ́ ká gbọ́ gbogbo àwọn ìdojúkọ tí wọ́n ti dojúkọ kẹ́yìn tẹ́ ń wò wá kẹ́ bá lè fi kọ́gbọ́n ẹ kú àkókò yìí o. ẹ ṣeun àdúpẹ́. ẹ̀ ń jàlè orúkọ yín. ẹ ṣeun orúkọ tèmi ni Àwíṣẹ Sunday Àgbájé Jágilégbò ni gbogbo àwọn máa ń pè mí fún ti orí ìtàgé orúkọ mi gangan ni Sunday ọkọ bàbá mi ni Àgbájé so orúkọ ìnagijẹ lórí tíátà òní Jágilégbò. Wọ́n bí stage name àwọn elédè Gẹ̀ẹ́sì wọ́n á ní stage name. bẹ́ẹ̀ni. ok kí làwọn tó ti dojú kọ láti gbà tètè bẹ̀rẹ̀ àti pé kí tó lọbẹ yẹn ọmọ ìlú bo ni yín. ẹ ṣeun ọmọ bíbí ìlú Ìdó Fábọ́rọ̀ Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìdó Òsì ní ìpínlẹ̀ Èkìtì ní ìyá àti bàbá tó bí mi lọ́mọ ìbẹ̀rẹ̀ náà bí mi sí bẹ́ẹ̀ mo dàgbà sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn rò pé bí ìpínlẹ̀ Ọ̀ṣun àbí Ọ̀yọ́ lẹ ti wá o. a lè máa rò bẹ́ẹ̀ àpò iṣẹ́ wa gbogbo ọmọ ìlú gbogbo ni wá ní ẹni tó bá ṣe mọ̀ nípa iṣẹ́ amúlùdùn torí gbogbo ẹ̀ la máa ń gbé tá a máa ń rìn sí jù. ìdí tó fi dà bẹ́ẹ̀ ni pé mi ò fi gbogbo agbé ní Èkìtì ibi tí mo gbé jù ní Ìjẹ̀bú Òde sẹ́kọ̀ọ́ so gbogbo ìbáṣepọ̀ àwọn èèyàn lájọ wà àwọn táwọn wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ògùn ní pẹ̀lú wọn jọ ṣèwé dàgbà so ìpínlẹ̀ Èkìtì wọn gangan mi fi gbogbo agbé ń bẹ̀ torí kékeré mo ti kúrò nílẹ̀. àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wò lẹ lọ àti bí girama àbí bí kankan ẹ jẹ́ káwọn ibi tẹ àwọn ìwé tẹ lọ. mo gbìyànjú iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Saviour Primary School mi nílé sọ ọdún fún nítorí àwọn ìjẹ́kọ̀ọ́ pàtàkì mo lọ iléèwé St. Saviour Primary School nílùú Ìjẹ̀bú Òde fún sáà kan mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní iléèwé tí wọ́n pè ní Ọmọdéwà Primary School nílùú Ìdó Ọmọdéwà Primary School nílùú Ìdó ìkan náà àwọn iléèwé tó ti dàgbà tipẹ́tipẹ́ iléèwé ẹ̀ nílùú Ìdó àwọn tó bá jẹ́ ọmọ ìlú Èkìtì tá a bá ń wo ètò yìí àwọn mọ̀ pé yes Ọmọdéwà Primary School nílùú Ìdó bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ ìṣèwé mi ní kékeré fún iléèwé lẹ́yìn ìgbà tí bàbá tó bí mi lọ́mọ tó di olóògbé ni mo ṣe kéré ńgbà yẹn. sẹ́yìn first born. nípa ipò mi tiẹ̀ jìnnà ṣùgbọ́n. ok bàbá yín bí polygamous ni wọ́n bímọ tó pọ̀ àbí wọ́n níyàwó tó pọ̀. wọ́n níyàwó tó pọ̀ ìyàwó kan ni bàbá mi ṣùgbọ́n ọmọ tí ẹ̀pẹ́ láyé àtijọ́ àwọn bàbá abílẹ̀ lórí pé bóyá ọmọ máa ń lọ ọmọ máa ń wá. gẹ́gẹ́ bí nǹkan sọ lójú mi ni o ẹ̀pẹ́ mi lè mọ tán ara mi á jẹ́ kó yẹ pé ọmọ 12 ni bàbá mi bí lọ́wọ́lọ́wọ́ báyìí 12 pọ̀ o. mélòó ni ọmọ 12 Ọlọ́run ló fún lọ́mọ. lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn tá a kù tó jẹ́ ọmọ wọn tó jẹ́ ọmọ gangan àjù bíi 3 mọ́ ṣùgbọ́n wọ́n ti wá fún àwọn bàbá wa yẹn wọ́n ti wá fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ àtọmọ ọmọ bàtí gẹ́gẹ́ bí nǹkan tán sọ fún mi gẹ́gẹ́ bí ìtàn èmi tí mo jẹ́ àbígbẹ̀yìn rẹ̀ àbígbẹ̀yìn tí mo dẹ̀ wá jẹ́ èmi àbígbẹ̀yìn bàtí nǹkan tán wá sọ náà àbígbẹ̀yìn rẹ̀ pé èmi nìkan ló tó wá kù lókùnrin wọ́n ní mo ti lọ́gò pé mo ṣe wá dúró ní the last one. ok bẹ́ẹ̀ bí àbíkú ni yín wọ́n bí àbíkú ṣé ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn náà ṣe ẹ̀ ń ra àwọn kan lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn. ẹni o máa ń yà pé ìtàn tá a sọ fún mi pé wọ́n ní àwọn ní àmì kan wọ́n fi mọ̀ pé yes. ẹ̀yin lẹ́ ń padà wá. mo ń wá ìdí ni pé níbi àṣẹ ń sọ ẹni pé ó kọ tí mo sọ lẹ́ẹ̀kan ní Sunday Àgbájé orúkọ Ọlọ́run Àgbájé ṣùgbọ́n ọkọ méjì tí mò ń jẹ́ tèmi dáfà mọ̀ Sunday Dada
ṣàgbọ́n wọn kì í sọ̀rọ̀ lóko ẹ̀ Sunday orúkọ àwọn tó ràn wá pé mo wá ní lọ́jọ́ ìsinmi dáadáa orúkọ àwọn tó ràn wá ní so ìdí ni pé wọ́n ní wọ́n bá ti lè bí mi wọ́n ní mi o tó bá ti ń kú bí tó bá fẹ́ tó ọjọ́ mẹ́jọ tó máa sọ mí lóko báyìí máa padà so for that one bàtà máa bí tí wọ́n máa dúró yìí wọ́n kàn gbé mi síbẹ̀ pé ó tún máa lọ so wọ́n wá sọ mí lóko. bọ́ bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìtorí àwọn pé ti dàgbà dáadáa báyìí gbọ́dọ̀ mọ̀ pé ẹ ti máa rìn dáadáa lọ sójú àwọn wòlíì pásọ àti àáfàá ṣé wọ́n sọ fún mi pé ọmọ ẹlẹ́gbẹ́ ni yín rí. wọn sọ́ọ̀tù bẹ́ẹ̀ fáwọn mọ̀. ẹ bá lè ṣe mọ̀ bí ti báwo. mo mọ̀ tó máa ń mọ̀ mo ní ìfúnra ẹ̀. ok ẹ máa lọ sínú ìpàdé rẹ àwọn ọmọ ẹgbẹ́ yín. ní ṣe gbogbo ẹlẹ́gbẹ́ ló ń lọ ìpàdé ẹgbẹ́ tó gbẹ́ bí èèyàn nǹkan tí yàn bá ti ó yàn fún sọ́ọ̀sì mo ní wọn sọ mí lóko dáadáa Sunday so kò sóko kan tí ìyá àti bàbá sọ wọn sọ mí lóko lọ́jọ́ mẹ́jọ so ẹ fẹ́ pé àkàndá ọmọ kan ni mí Sunday dáadáa orúkọ mi ìgbà tí mo délé ayé mo á fún àmì pé àmì náà kan láwọn tó pa àwọn ẹgbẹ́ mi tó kù obìnrin ni wọ́n so mo á fún àmì pé àmì lábẹ́ pé gbogbo ọkọ ẹ̀mú kan ẹ̀mú pé mo mọ̀ pé ẹ̀fọ́ mi kì í ṣe ordinary ọmọ àkàndá then mo máa ń rí inú ìṣesí mi pé ó máa ń súnmọ́ pé tó ní àwọn nǹkan kan lára bóyá bàbá ló ṣe bóyá ìyá ni o bóyá alágbà tí wọn kékeré o bàtí mi ò lè bọ́ mọ́ pé mo máa ń ní àpẹẹrẹ kọ̀ọ̀kan tó ń bá ṣe nǹkan kan mo máa ń rí àmì tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ báyìí mo máa ń ní àpẹẹrẹ. ẹ já kó ń bẹ̀ torí pé àfẹ́ káwọn tó ń wọ báyìí kan bá lè kọ́gbọ́n nípa àwọn ìṣẹ́tẹ̀yàn láyò àti pé ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ń ṣe tíátà lẹ́yìn ẹ̀ gan kò sóhun tó ní ṣe pẹ̀lú amúlùdù tẹ́lẹ̀ ṣe oníwèé ìròyìn ni ẹ̀jẹ̀nú ìwé ìròyìn tó ń pè ní ẹ̀díngì Oòduà àti gbọ́ àgbọ̀ dáadáa ẹ̀ ṣe ń gbé ẹ̀díngì Oòduà má lè ṣe gbá gbogbo ilé papọ̀ torí láyé nígbà táwa ń dàgbà pọ̀ nígbà táwa iléèwé ẹ̀kọ́ gíga wẹ̀ wọ́n ní jack of all trades jacob wọ́n ní ẹbí òun kó gbé papọ̀ pé kò ní mọ̀ túmọ̀ kó tó fẹ́ ṣe tó máa ṣe inú ẹ̀. ṣé lóòótọ́ bá lè ṣe wọ́n kó pẹ́ kó gbé papọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ ń gbèwò jáde ìwé ìròyìn ẹ̀dẹ̀ tó jẹ́ tíátà ẹ̀ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ bá lè ṣe ń ṣe tó dẹ̀ ń wọ́. ṣé rí gbogbo ẹ̀ ẹ̀ka amúlùdùn gbogbo ẹ̀ tẹ̀bárántì tíátà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ oníwèé ìròyìn amúlùdùn sí gbogbo ẹ̀ tí n bá tún kọrin gan amúlùdùn tó mo máa ń ṣe stage mo ń kọrin mo ń lùlù so amúlùdùn sì ni gbogbo ẹ̀ ìdí abájọ ni pé ṣé rí nǹkan tá ń pè ní amúlùdùn ẹ̀ka tó gbòòrò ni tó pọ̀ lè yà nínú fọ́ọ̀mù tí mo máa fọ́ọ̀mù tó bá kọ́ iṣẹ́ lọ́dún báyìí mo fíìlẹ̀ síbẹ̀ so wà fíìlì bóyá méjì o gbúdọ̀ sọ pé ó fẹ́ ṣe tíátà nìkan nínú tíátà o gbúdọ̀ yà sí ẹ̀ka kan nínú ẹ fẹ́ ṣe o máa jẹ́ editor o máa jẹ́ video camera o máa so gbúdọ̀ mú méjì mẹ́ta sí torí ìgbà ló ṣe bẹ̀ẹ́ ṣẹ́ torí iṣẹ́ tíátà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ akọ̀ròyìn ìwọ́n láti kékeré nígbà tí mo ti wà bíi ní ìmọ̀ràn tí ìgbà pé bàbá kan tá ń pè ní bàbá Oyin tó ń ṣe Oyin ní tèmi gbogbo bàbá yẹn ṣíkún sáwọn lẹ́yìn sọ. àwọn ló jẹ́ olóòtú ìwé ìròyìn kan tí wọ́n pẹ̀lú Aláròyé ìgbà yẹn tí mo ti máa ń kọ ìtàn ránṣẹ́ sí wọn mo ti máa ń kọ ìwé ìtàn mo láì kí kọ ìtàn náà. ẹ̀gbọ́n ẹ mọ Yorùbá dáadáa máa kọ Yorùbá. ẹ tún lè yan orí ẹ̀ àbídé ẹ fi gbígbé àgídí kan. mo mọ gbogbo nǹkan tó pè ní àmì mo mọ dáadáa ó yé mi dáadáa nípa kíkọ nípa sísọ nípa lílàyé èèyàn mo dẹ̀ tó wá láwọn tó pọ̀ tó fara tì tó pé wọn tí máa pé ó fẹ́ ẹ pé ìwé Yorùbá lè ìwé tí mo ṣe báyìí irú ìwé nígbà rẹ kìkìdá Yorùbá ni mo wá mọ̀ wò pé mo rí àwọn tó ń ṣe olóyìnbó magazine tó jẹ́ kọ́lọ́wọ̀ tó pé kìkìdá àwòrán tó máa ń fàìn nípa ọ̀pẹ èmi náà fẹ́ ṣe tèmi ní jẹ́ kó dàbí ti àwọn ìwé ìròyìn yòókù ní pépà lásán tó máa pọ̀ wọn ẹ jẹ́ kí n ṣe bíi magazine kó máa ṣe é kà fáwọn èèyàn àwọn àgbààgbà á lè wò pé ẹnìkan máa kan sọ wà ní pépà mi dọ̀la pásítọ̀ ni ó ní ìjọ tí mo kọ́ fóun lóun òbílẹ̀ pé Yorùbá ni wọ́n máa tó wọ́n gbà tó òmùdé ọlọ́run mọ́ àgbà lọ́wọ́ bẹ̀ sí wo wọ́n máa pé dáàdì wọ́n yìí sí sọ́nà wọn pé this is Yorùbá wọ́n bẹ̀ sí láìkẹ́ wọn kó máa kọ́ wọn wọ́n tó máa láìkẹ́ kọ́lọ̀ bó ṣe rí ẹ olówù wọn so fún mi dáhùn bẹ̀ sí kọ́ Yorùbá ẹni mo dẹ̀ fẹ́ náà mo fẹ́ àṣìmì pé kí n gbé Yorùbá lárugẹ so gbogbo tíátà tí mo ṣe náà kí n gbé Yorùbá lárugẹ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà nǹkan tí mo ṣe nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan yẹn pé kò sí gbogbo nǹkan yẹn tá à ń sọ tí ò ní mú orúkọ bàbá mi jáde tó pè mí nìkan jókùnrin mi ìfẹ́ kó kọ bàbá mi ó parẹ́ Àgbájé àwọn ẹni gbàgbọ́ pé kó tó di ọdún mẹ́wàá síbi àbí ọdún mélòó kan pé Yorùbá máa parun. gbàgbé ara tó sọ bẹ́ẹ̀ àyẹ̀pẹ́ wọn ro àròjinlẹ̀ Yorùbá ṣe ń jí gan níbi ọdún méjì sẹ́yìn Yorùbá ti kú ṣùgbọ́n ní ẹnu ọdún kan síbi báyìí wọ́n ẹ lọ sórí kínápọ̀kọ̀ ayélujára íńtánẹ́ẹ̀tì. Yorùbá gan mọ̀ orí nǹkan tá a ṣe ń ṣe tó wá jẹ́ àtijọba nìsín òyìnbó lè máa fi béèrè fún ṣùgbọ́n ní sẹ́ti pé àwọn tó ń ṣe Yorùbá lórí ọ̀nà ló ní followers àwọn gan ló ní followers jù nísìn àìmọye blogger tó bá ti ń sọ tó bá ti ń ṣe òyìnbó nísìn wọn kì í wò blogger tó bá ti ń ṣe Yorùbá wà láìtàláì ó purọ́ ni ó sòótọ́ ni
àwọn èèyàn máa kọ́ ka kó tó pé máa já sí wàhálà àti ṣẹlẹ̀ ọkọ̀ ti dá nílùú ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú nìsín tó bá lọ ka English àwọn èèyàn lè dá lò but wọ́n ká Yorùbá kó fi mọ́ ọmọ àgbàlagbà mọ́ wọn ní nǹkan ti ṣẹlẹ̀ níbi báyìí màmá ìyá believe ọkọ̀ ẹ̀ sọ ọkọ̀ mo máa ń ṣe live online náà tí máa ṣe tán àwọn tó máa ń pè mí ó pọ̀ ju àwọn tó ń gbọ́ ètò mi lórí rédíò lọ so mo believe lérí Yorùbá àti àṣà Yorùbá so Yorùbá ò lè parẹ́ Yorùbá ṣe ìjì ni tó àwọn tó ń ka Yorùbá ní school gan ti pọ̀ nísìn then àwọn orílẹ̀-èdè kan wà pé wọ́n ti sọ Yorùbá di subject ní Brazil America Nàìjíríà nìkan níbi láti sọ pé alẹ́ ìyá tó pa apínsí oríṣiríṣi síbẹ̀ náà Yorùbá move ẹ pé gbogbo nǹkan tó ń fèsì wájú bá Yorùbá ni so Yorùbá ò lè kú láéláé àṣà ò dẹ̀ lè parun ọ̀tọ̀ láṣà ọ̀tọ̀ ní Yorùbá. ẹja wá wò nígbà tẹ̀bẹ̀ àwọn oní bí ọ̀gá yín. ní èwo níbẹ̀ tó rí ẹ pé gbogbo ẹ̀ ní amúlùdù nìyẹn àwọn tó jẹ́ bí ọ̀gá yín bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tíátà. iṣẹ́ mẹ́ta iṣẹ́ tíátà ọ̀gá tí mo ní pọ̀ ṣùgbọ́n ẹnìkan oṣù tó jẹ́ iṣẹ́ pé mo gba àṣẹ lọ́dọ̀ ẹ̀ gangan òní wọ́n pè ní Àríyọ̀ Dáramọ́lá Jagun ó wà ní iléeṣẹ́ rédíò àtẹ̀sán ní ọba ní oríta ọ̀bẹ̀lẹ̀ ní iléeṣẹ́ rédíò àtẹ̀sán kan àti ìpínlẹ̀ Ondo. ṣé ń gbà yà ó sì wọ́n bẹ̀rẹ̀ sí kò tí ì rìtáyà. Àríyọ̀ kí ni. Àríyọ̀ Dáramọ́lá Jagun ọ̀gá tó kọ́ mi iṣẹ́ bí ojúgbà ni wá bàtà ayé tó bẹ̀rẹ̀ tíátà ẹ̀ àjọ máa ń kó akiri ṣùgbọ́n inflẹ̀ pọ̀ ọ̀dọ̀ ẹ̀ mo ti dìde ọ̀gá mi ni mo gbà pé òun ni ọ̀gá tó pé òun ni àjọ kóra pọ̀pá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni eré ìbílẹ̀ la fi bẹ̀rẹ̀ èmi ló ní ká yí sí tíátà ó dẹ̀ gbà àdẹ̀bẹ̀ sí ń ṣe lọ tó pé òun ló ní ẹgbẹ́ ń gbà yẹ kò dábàá yóò dé òní tó máa yóò dé òní nígbà mo gbà mo dẹ̀ ń sán gbogbo wà pé ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ni di ọ̀la tó ọ̀gá mi yẹn ní ìṣẹ́ta àwọn bàbá wọlé ògùn dípọ̀ lóògùn wọlé ògùn dípọ̀ ọ̀gá mi ni mo lọ kọ́ mo dọ̀dọ̀ Ẹgbẹ̀jì Ẹgbẹ̀jì kò mo ti níṣẹ́ mo ti ṣe tíátà mo ti lọ sọ́dọ̀ Ẹgbẹ̀jì lọ gba tírénì Ẹgbẹ̀jì Dáramọ́lá wọ́n pè ní kíní kan Dáramọ́lá ni wọ́n ní Àdó Ẹgbẹ̀jì mo lọ sọ́dọ̀ Ọbalọ́lá Dìràdé Ògún Ọbalọ́lá mo lọ sọ́dọ̀ Jimaliu mo fẹ́ mọ tíátà dáadáa mo dọ́dọ̀ wọn dáa mo dẹ̀ má dẹ̀ mọ̀ mi bí bá a ṣe sọ mo ń lọ ilé wọn so mo kọ́ nípa ẹ̀yẹ dáadáa nípa tíátà so mo mọ̀ dẹ́ nípa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mi ní. sáyẹn ọ̀gá yín ní sọ̀rọ̀. Ọlọ́run ni ọ̀gá mi ní pọ̀ fún yàn mi ní lọ́pẹ́ nìkan báyìí ẹ tí mo tún lè pè lọ́gàá kì í ṣe pé ó kọ́ mi níṣẹ́ ìní Ayọ̀ Mọ́tọ́ṣọ́ ó ti kú ìdí abájọ rèé. ìkókó ọbẹ̀ tó gbọdọ̀ fọ́. tó gbọdọ̀ fọ́ tó pé nígbà tí ó wà ní tó ní kánjá kó máa ṣe GM ní NCPFM FM báyìí tó ní kánjá kó máa ṣe tó sọ fún bàbá rí fàtì àwọn ẹni kó wà ń bẹ̀ mo ń gbọ́ mo wá pè é mo pe ẹnìkan pé Honorable Níyì Dẹ́lì wá pé mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí rédíò ẹ̀jági ẹ̀bùn tíátà ni ẹ tó fẹ́ ṣiṣẹ́ rédíò mo ní mo láìkí ẹ tó máa ń kéwì látẹ̀lẹ̀ máa lọ sórí Ọ̀bẹ̀lẹ̀ tí ọba lé lọ máa kéwì ní ìṣẹ́jú kọ̀ọ̀kan tó máa ń ṣe àwọn ìṣẹ́jú máa tán ṣe mo máa ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ so ewì mo ní máa kéwì máa sọ̀rọ̀ ìyànjú ṣogbẹ máa ní mo fẹ́ ṣe sọ̀rọ̀ gangan mo wù mí àwọn ọ̀rẹ́ mi ní Fábùmí Òkèmẹ́ tó ti kú yẹ mo mọ̀ dáadáa Bíọ́dún Bálájí nígbà tó wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ Potoki Táíwò Potoki bẹ́ẹ̀ ni mo tún jẹ́ bíi ọ̀rẹ́ sí Potoki mo tún lè sọ ọ̀bùn ṣùgbọ́n ọ̀rẹ́ láàrin ìpínlẹ̀ wa ṣùgbọ́n mo senior ẹ̀ òótọ́ mo sọ. ó sọ pé senior Bíọ́dún Bálájí báyìí. dáadáa òun gan mọ̀ àjọjọ́ ìbọ̀tọ̀ rẹ̀ ń gbé wa. oyè mi ìgbé kí n pọ̀rọ̀ ọjọ́ orí. ìṣọjọ́ orí ọ̀gá ń gbé wa mo wá sọ fọ́gà ọ̀gá ní ó lè ṣe mo ní mo lè ṣe Dẹ́lì yẹn ló wà mí lọ́dọ̀ Ayọ̀ Mọ́tọ́ṣọ́ ìgbà ló ń gbé ibi tán Plaza Junction tí wọ́n fi kọ́ òtẹ́ẹ̀ nísìn ìbẹ̀rù ilé ilé sí ọlọ́ba ní jáde ó fẹ́ nítorí ẹ̀ pé èdè àkúrẹ́ bàbá máa ń sọ tó bá ń sọ èdè òyìnbó ò lè mọ̀ ọkùnrin Amẹ́ríkà but kò lè sọ Yorùbá ju èdè àkúrẹ́ ó wá sọ èdè ìlú àkúrẹ́ pé ṣé mo ní ọjọ́ Monday mo lọ́ba wọ́n tó bá ti dijọ́ Thursday wọ́n á bẹ̀rẹ̀ prógámù wọ́n á bẹ̀rẹ̀ prógámù gbogbo fi ń ṣe ọkàn ju Thursday mo lọ́bẹ̀ wọ́n á ní wọ́n kàn ó ti kó kọ̀ mí kàn ní ẹ̀kọ́ kọ̀ síbẹ̀ tíátà oríkè máa sọ nípa àwọn tíátà wọ́n á kó lágbo òṣèré oníkan fún mi 2 hours àyà mi lẹ́ẹ̀kan oṣù ní lórí mo ṣe bẹ̀rẹ̀ tó mo á gbà pé ara àwọn tí Ọlọ́run lò láti bí wọn á bẹ̀ sí ṣe agbo òṣèré irú ilé tẹ́ ń ṣe wọ̀nyí máa lọ sọ́dọ̀ àwọn tíátà máa ṣe tàbí fún wọn ọ̀dọ̀ Ṣàbùnmí àtijọ́ tó Rámọ́tà ìyàwó Ẹgbẹ̀jì ẹ̀ máa lọ bẹ̀ máa lọ sọ́dọ̀ máa ṣe àwọn gbogbo àwọn àgbàgbà fúlẹ̀ pé mo jó tíátà máa ṣe tàbí máa lò lórí program mi wọ́n pè ní agbo òṣèré ń bẹ̀ òun mo sọ pé ìyẹn ni ìyẹn lọ́gá mi ṣé wọ́n ní iṣẹ́ ìwé ìròyìn títẹ̀. bó tẹ fẹ́ mọ̀ yẹn. mi ì ní ọ̀gá ń bẹ̀. ibi tí mo ṣe pé mi ì ní ọ̀gá mi ṣe é pé mo sọ́lẹ̀ kan mo ní. torí gbàtà àrọ́ kéré gan gbàtà àti níta gbàtà wà ní bí abẹ́ secondary school primary school
Aláròyé àti Alálàyé la máa ń gbọ́ la máa ń wò ní Yorùbá ẹ̀yin gbọ́dọ̀ máa ń dúró báyìí fún ọ̀rọ̀ Yorùbá Díngí Oòduà àkọlẹ̀ àbí Díngí Oòduà ìwé ìròyìn Díngí Oòduà ṣe rí Aláròyé yẹn mo jẹ́ nǹkan tó pé mo máa ń ra gan àti ìròyìn Yorùbá kan tí Tribune ṣe ń bẹ̀rẹ̀ mo máa ń ra ìwé ìròyìn kí n kán gbogbo gbà bẹ́ẹ̀ nínú Aláròyé yẹn mo sọ ní ìsìnkú nígbà tí bàbá yẹn tèmi ó gba gbórúkọ wọn ní Ògúndìran àwọn náà jẹ́ olóòtú ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ní ìwé ìròyìn Aláròyé ó jẹ́ olóòtú àgbàǹgbà yẹn mo máa ń kọ àlọ́ bàbá ṣíkún olóòtú gbà yẹn béèrè lọ́wọ́ so mo máa ń kọ àlọ́ àti àwọn ìtàn ránṣẹ́ sí wọn láì gbà kó tí ì sí fóònù mo máa lọ post post office ìgbà míì máa lọ sáré gbọ́ lájọ ọ̀sán máa lọ fún àwọn oníròyìn tó bá ti wá bẹ̀ ẹ̀ bá wọn fún wọn ẹ̀ bá dìde báyìí máa dé wá wò lọ́sẹ̀ tó bá tẹ̀lé máa kọ Sunday Àgbájé sí Àgbájé ẹ̀ gangan mo fẹ́ kán káwọn ìṣáà rí orúkọ bàbá yín tí máa ti wá wo ìwé ẹ̀ máa rí Sunday Àgbájé máa fi hàn mí nínú mi á dùn gbà tí mo ṣe tíátà gan máa ní ẹ ṣáà rí pé ẹ bá mi kọ orúkọ mi Àgbájé mi ìfẹ́ kó parẹ́ gbà mo dẹ̀ máa bẹ̀rẹ̀ ìwé ìròyìn mi mo wá rí pé mo kọ́ wò pé mo lè ṣe mo kọ́ the first one tó kọ́ máa ṣe àkànṣe bùlú bàlá bùlú bí àṣà bàbá wa ni. àwọn bíi Chelsea láti àwọn ní Chelsea àbáwọn ní àwọn tó gbọ́. mo kọ́ ṣe ní àwọ̀ tó pé mo ṣáà ṣe bó ṣe wù mí ẹni àkọ́kọ́ tó kọ́ lọ́mú lọ fún ìní olóògbé Adédayọ̀ Ọmọláfẹ́ expensive ọlọ́kọ̀ bá fún un kẹ́. wọ́n ní kẹ́mi wo ẹ máa jo expensive lọ ọdún mi mọ èjì wọn gbà tó mi mọ èjì but bí mi ṣe ń wò torí bẹ́ẹ̀ jẹ́ ọ̀bẹ ọ̀gá mi pé ó yẹ kẹ́ ẹ máa. jẹ́ kí sọ́bẹ̀lẹ̀ pé ọjọ́ orí ọ̀tọ̀ ipò ọ̀tọ̀ ẹ pé níbi tá a ti kó ní sí alága kan bá wọn bẹ̀ ní sí. bẹ́ẹ̀ni abájọ ń wo èjì ẹ má dárúkọ wọn abájọ ń wo èjì ẹ rí pé kò lè jù mí lọ. bẹ́ẹ̀ni mo mọ̀ dáadáa ẹ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mo mọ̀ so yẹ mi hàn pé ọjọ́ orí ọ̀tọ̀ ṣùgbọ́n ipò gbogbo àti mò ń sọ yìí Adédayọ̀ Ọmọláfẹ́ ó ti ń múra pé òun fẹ́ lọ sí house kọlọ́mù máa ń fọrùn kẹ́ mo gbé pépà ẹ̀ ọkọ̀ tí ó ti wà ló gbẹ́ mo lọ gbé pépà ẹ̀ lọ́ba mo fẹ́ ṣe. bàmí torí àkókò wa torí mi fẹ́ kí ọkùnrin ogun mo fẹ́ kí àwọn èèyàn kọ́gbọ́n torí pé ìtàn ṣe ohun ojú rí eléyìí tá à ń ṣe mo fẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá àtàwọn tó ń gbọ́ wá kán balẹ̀ kọ́gbọ́n nú ẹ̀ kí làwọn dojúkọ tẹ pé kọ́tẹ́ máa ń rò tẹ pé mo pé tẹ dojúkọ gidi nígbà tá à ń ṣiṣẹ́ bí i iṣẹ́ tẹ̀ ní àwọn iṣẹ́ tẹ̀ mú gbàláyò lámúlòdù yìí. tó jẹ́ bí ìṣòro ń bẹ àbẹ́ ìṣòro tó le gan pẹ́pẹ́ lè gbàgbé láyé yín. ó pọ̀ ṣùgbọ́n ẹ̀kan jẹ́ ń sọ wọ̀nba díẹ̀ akán sọ níwọ̀nba ni ẹ̀kan tó le jù ń bẹ̀ ẹ pé mò ń lo ègò kò ń ṣe pé bóyá mo kàn jáde. ìwé ìwà àti kékeré lẹ́tí lògùn ni o òrùka àti kékeré lẹ́tí lògùn bí a. èrè ẹ̀bẹ̀ rojú ẹ̀ mò ń rí o ní ìdí tó fi rí. ẹgbẹ́ ojú ẹ jẹ́ kámẹ́rà wò ẹgbẹ́ ojú ọ̀hún kí ló ṣojú ọ̀hún. ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá mo fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ then ara mi bó tó ṣe wà Ọlọ́run fún mi ní àwọ̀ ara tó dáa ẹnìkan tó pé mo ti jóná gan kanlẹ̀kanlẹ̀. kò yé mi o ẹ jóná kẹ bí o rí lára yín. náà mo sọ pé Ọlọ́run máa ń pẹ́ àkàndá ni mí mo nígbàgbọ́ bẹ́ẹ̀ tí iná gidi ni o kì í ṣe pé bẹ́ẹ̀ ìdẹ̀wà ń ṣe ordinary iná tó ní ọwọ́ ayé inú tó ní. ẹ mà kéèyàn sọ pé iná tó lọ́wọ́ ayé inú a fẹ́ lọ ṣeré níbì kan mo ti sọ níbì kan rí a lọ ṣeré nílùú yà ń pè ní Ọ̀dà. òkè Ọ̀dà ní Àkúrẹ́ north kan nìyẹn bí Àkúrẹ́ àwọn Àkúrẹ́ south lọ́dà Àkúrẹ́ south lọ́dà a lọ ṣe eré ń bẹ̀rẹ̀ ọ̀gá mi náà ni à ń pè ní bóyá àkọlù kọgbà ó kọlù wá gidi táìtù yẹn gbẹ̀lá máa ń pe táìtù ó kọlù gbogbo wa òun lọ̀gá mi sákò nídìí iṣẹ́ kó tó kó ṣe àpárá ọdún bíi mẹ́jọ ló fi sákò nílé ọmọ kú ìyàwó ẹ̀ sá lọ. ọ̀gá yín. ọ̀gá mi tí mo pè ń jagun yẹn ọmọ tó bí kú ìyàwó sá lọ òun fúnra lára ẹ̀ gbogbo ẹrù tó ní pátá ó gbà wọ́n gbà lọ́wọ́ ẹ̀ bọ̀ tèmi tí ó wá ṣẹlẹ̀ pé káyọ̀ bẹ̀rẹ̀ eré ní àsìkò ń fúnra àti èmi gẹ́gẹ́ nìkan ni wọ́n máa ń dàbí bóòsì tó máa láì kí n ṣe eré jàgídíjàgan tí n bá ṣe olóògùn àṣe tọ́ọ̀gì wọ́n ṣe kọ́mẹ́dì náà ṣùgbọ́n jàgídíjàgan máa ń ṣe jù orí olóògùn orí tọ́ọ̀gì tó mo wo ìtọ̀sẹ̀rú bàbá olóògbé Ṣàlí Àgbákò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ tí mo wo àti mẹ́ńtọ̀ mo láìkì ìṣesí ẹ̀ ìmúra ẹ̀ mo máa ń láìkì ẹ̀ always ẹgbẹ́ máa ń fárùn mi ní gbogbo àná bí bá ṣe fìlà báyìí rẹ̀ pé kò lè sí wọn bẹ́ẹ̀ ó ti mọ́ mi lára ẹ kámẹ́rà wò ẹ pé ó ti mọ́ mi lára láti kékeré ló ti wà ṣàṣolúmọ bàbá ṣàṣolúmọ tó láti kékeré ti mọ́ mi lára pé mo ṣe máa ń múra ni so ìgbà tá a parí iṣẹ́ ìfẹ́ ṣe nígbà mi kò tí ì sí kàtà pé ní ìfẹ́ tí a fẹ́ dáná sun ilé èmi dẹ̀ ló máa jáde nù náà mo ti lọ tó àwọn náà máa ń
a máa ń gbàdúrà láti mú àwọn kankan dání. Mo ti jáde, wọ́n ti dáhùn sórí ẹ̀, mo ti jáde pẹ̀lú bọ́lọ̀ ṣe fẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àjáde nínú náà. Bọ̀ tó wà pé ká ṣe fẹ́ẹ̀tì kan lẹ́yìn ogun náà ń jà àgbúrò dáná sórí díẹ̀. Wọ́n á fẹ́ láìtì iná yẹn, ayé ìgbà yẹn á fi ẹ̀tù sára igi, á wà á nà síwájú, á fẹ́ ẹ̀tù mí sí. Mo dẹ̀ gbé ẹ̀tù kan síbi, mo ní igi ẹ̀gún gan, ó dàbí ibi sí ọ̀nà bíi méjì tá a fi ọkàn fi náà sí, náà ẹ̀dẹ́ ẹ̀fọ́ látọ̀ yẹn. Wọ́n á bá mi bí, ó gba ẹ̀tù yìí, ó dẹ̀ fò mọ́ mi lára. Ibi tèmi mọ̀ nìyẹn. Àwọn èèyàn ń sọ fún mi pé ọjọ́ kẹta mo tó ṣe ìjì lọ́sítà. Nípa ojú yín? Àtọ́jú àtàrà, iná ní gbogbo ara. Ara yín ò jẹ́, ara yín ò jó. Márùn orí. Ara yín ò jó. Láyé ìgbà yẹn olóògbé rántí Akérèlé alọba gan ní ọ̀sán ọ̀sán ànáṣe gómìnà ìṣó pé kó rí wa ṣùgbọ́n. Ó ṣe kọmíṣánná nígbà yẹn. Ẹgbẹ̀rún kò tẹ̀ tí di kọmíṣánná. Ẹ mú mọ̀ pé kó ti kọjá mọ̀ sọ ni. Alọba ń gbà kó gbé ajá lórí tẹlifíṣàn olóhùn ò lè ṣe nítorí pé a jẹ́ local star. Ẹgbẹ́ ló gbé Fádèyí Olúwa lọ́kùnrin mi sọ Ọlọ́run fẹ́ kó ràn án lọ́wọ́ gbà yẹn nìyẹn. So kọmíṣánná fà pé níbẹ̀ mo ti kọ́ bẹ̀ sí rí ìṣòro díẹ̀ ìyẹn number one. Èkejì tó tún dàbí rẹ̀ láti ṣọ́ àkọ́kọ́ pé mo fi ní problem tó wà lọ́wọ́ ẹ̀ bọ̀ síbẹ̀ mi ì fi tíátà alẹ́ o. Mo nígbà pé mo nífẹ̀ẹ́ sí àkérówó ebi máa ń pa wá gidi. Mo ti fẹsẹ̀ láti gbé alóńgbàmọ́ lọ́dọ̀ ọba lọ́la ìrìnàdé ògùn lábàá ibẹ̀ ní January tá a gbé tọ̀ lọ ó di December. Ìlú mi á lo ọjọ́ mẹ́ta ìlú ọjọ́ mẹ́rin, ìlú mi a máa gbanú gbódé ìlú yẹn, ìlú mi á ṣe tíátà tán a lọ jí ìbẹ́pẹ inú oko wọn ká kò dẹ̀ sún wa náà sí ìkan wa lọ ṣe. Ìgbà mo ti ní ìyàwó ìyá ọmọ mi tó pé yẹ first born mi, ìyàwó yẹn tó wà lọ́dọ̀ mi. Ìyàwó méjì lẹ́yìn ni. Ẹja kò lórí ẹ. Ẹ máa sọ ojú rí ni àwọn káwọn èèyàn kan gbọ́n ni. Ìyàwó tí mo ní nìsín nínú bó ṣe wù mí lọ́kàn mi kò wù mí kí ni ju ìyàwó kan àti bí ọmọ ibi méjì sí mẹ́ta, ṣùgbọ́n kádàrá aláwọ̀ nǹkan tó lọ́n ti kọ́ ni. Mo ti ní ìpele ìyàwó bíi mẹ́rin sí márùn bẹ́ẹ̀ tó fún àwọn ìdí kan tó fà á. Irú tí mo sọ lọ́wọ́ lọ́nìí sọ ìyàwó mi yẹn gbà tá a lọ ṣeré yẹn ìlú kan tá a lọ ṣe mí ní dákọ̀ ìlú yẹn tó mi fẹ́ kó ìyàwó mi yẹn nígbà yẹn ó bímọ ìbejì. Ṣé èwo ni ṣé ìyàwó wo? First wife mi. First wife yín? Ó bímọ ìbejì ẹ̀ ṣaláìsí. Mo dẹ̀ gbúdọ̀ àwọn olódẹ̀ ti dé hall mo dẹ̀ gbúdọ̀ jáde as a comedian ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ tó máa pààyàn lẹ́rìn. Ṣé oríṣiríṣi wà nígbà tó ń bí mọ̀ bí jẹun ẹ ṣàlẹ́ mi kò yé mi o. A fẹ́ lọ àlọ́ ṣeré. Torí ọmọ yín tí mo wá ìdó lè mi mọ̀ bí o mọ̀. Ṣé ìdòwú máa ń jákọ̀ bí èèyàn? Mi ò mọ̀ mi ò ní máa bèrè. Mi ò ní máa bèrè. Ìdòwú tó máa jákọ̀ bí ẹ ó gbúdọ̀ jẹ́ Táyé Kẹ́hìndé tó ṣáájú. Bẹ́ẹ̀ni. Àwọn ni mò ń sọ ẹ̀. Táyé Kẹ́hìndé tó ṣáájú. Ok, báwo làwọn twins tẹ kọ́kọ́ bí? Ṣé ìgbà tó pé àbí wọn a fẹ́ lọ àlọ́ ṣeré níbì kan. Ok, ibo ni ẹ dárúkọ bẹ? Ẹ má jẹ́ ẹ dárúkọ ìlú yẹn. Ẹ dárúkọ. Fún ìdí kan pàtàkì. Àwọn kan ló èmi wà ok ẹ jẹ́ kí n fi ìlú yẹn ọjọ́ iwájú tó a ṣe súnmọ́ ìlú yẹn alọ́ṣẹ́ ìlú yẹn ọmọ tí ìbejì wọn yẹn ó ṣaláìsí ó kú díẹ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí stage ní ọmọ yẹn ṣaláìsí mo ní ká kó pamọ́ sí ìpàdé. Ẹ dẹ̀ mọ̀. mo gbọ́dọ̀ pé la fẹ́ ṣe ìyá ọmọ gan mo ní kó pamọ́ àdẹ̀gùn ìjà gbọ́dọ̀ ṣe kọ́mẹ́dì iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ tíátà show must continue because o gbúdọ̀ jẹ́ tó bá lórí afẹ́fẹ́ báyìí bíi pìrìsẹ́ńtà ẹni tó bá jẹ́ bad ayé ìsìn àwọn ọmọ ẹni tó bá jẹ́ bad sọ̀kè bíi pé èèyàn kan ṣaláìsí ẹ gbúdọ̀ sọ ṣáájú ètò tó ẹ má ti dọkàn ọ̀rá lérú yẹn ẹ gbúdọ̀ kọ́ fún wọn ní àwọn ilé tó dùn kọ́flò tó bá ti wá parí ẹ máa mú bọ̀ díẹ̀ parí ẹ̀ sí pé lágbájá bẹ́ẹ̀ náà ni iye àwọn yẹn ti gba tíkẹ́ẹ̀tì ayé gba tíkẹ́ẹ̀tì máa ní lórí stage ìbọnbà yẹn. Ìlú kan ní Lẹ́kìtì. Bàbá ìdárúkọ. Ẹ má jẹ dárúkọ. Ó ní ìlú náà gbọ́dọ̀ dárúkọ ẹ má bínú. So agbọ́dọ̀ ṣeré stage yẹn èmi dẹ̀ ló máa ṣe kọ́mẹ́dì wọn lọ́dọ̀ ọ̀gá mi ẹ̀bá lágbàá mo máa ṣe àwàdà ẹ bá ń pè all round ní iṣẹ́ tíátà mo ṣe mo gbọ́dọ̀ ṣe àwàdà kí n pa lẹ́rìn ìgbà mi tí ń jẹ́ jági ọ̀gá mi ló wá sọ mi ní jági láti ọ̀bá ọ̀la mo gbọ́dọ̀ ṣe kọ́mẹ́dì mo dẹ̀ jáde mo ṣe kọ́mẹ́dì ìyàwó mi fẹ́ máa sunkún tó bá sunkún màálù ẹ̀. Ọlọ́nà wo ṣé ó ṣe tíátà ni? Ìyàwó mi ṣe tíátà. Mo gbọ́dọ̀ ní àwọn ọmọ ẹ̀ tíátà iṣẹ́ tí mo ń ṣe gbogbo ìyàwó mi ló ń ṣe tí náà mẹ́pa tíátà. Ètò ńlá àti báyìí náà ṣe ń ṣe tíátà. Kò sí ìyàwó mi tí mo ní tí ò mọ̀ nípa iṣẹ́ tí mo ń ṣe tíátà ìyàwó mi ń ṣe iṣẹ́ publisher mi ìyàwó mi ní orí kọ́lọ́ọ̀mù ń bẹ̀ iṣẹ́ tí máa ti ń ṣe tí ìyàwó mi máa ṣe ọmọ mi máa ṣe gbogbo ẹ̀ so ìgbà tí adíṣẹ́ dẹ̀ ṣẹlẹ̀ àgbà fọlọ́run àgbà tó ṣẹlẹ̀ ni so ara ìdojúkọ mi ni pé mo rí i pé Ọlọ́run fẹ́ kí n túbọ̀ máa tẹ̀síwájú ọmọ méjì ẹ̀ máa dẹ̀ padà fún wa ní oṣù lọ́mọ mi ó jẹ́ àkọ́bí ìyẹn nìdó. So first born yín twins ni
ẹ wà lórí set nígbà tí wọ́n ṣaláìsí ẹ dẹ̀ gbọ́ news ẹ dẹ̀ continue. kí la fẹ́ ṣe sí ìyá ọlọ́run ṣé owó ti yí ọlọ́run jọ wá yẹn. Sunday Agbaje tá a bá fi orí ìtàgé lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ pé àkíyè professional wọ́n yẹn tá a lè ṣe sí a gbọ́dọ̀ continue kọ́ àti wà ní ìmúra kálá tí ìwà ní ìmúra iṣẹ́ báyìí àdìsọ́pọ̀ ẹ̀jọ̀ ẹ lómi lọ ṣe. ẹ já bèrè kọ lọ́wọ́ yín àwọn máa ń pè ní wọ́n ní Jágilégbo ṣoògùn àwọn èèyàn believe wọ́n máa ń sọ ẹ lè má mọ̀ ọ́ lórí ẹ̀ka ló jẹ́ pé ẹ lóògùn kan pé àti pé ẹ ń ṣẹgbẹ́ àgbà Jágilégbo ṣoògùn. ẹgbẹ́ àgbà ṣẹgbẹ́ ọmọdé wà ní. ṣé mọ̀ pé ẹgbẹ́ àkọsọ sọ pé àwọn tó ń ṣe ẹ kì máa sọ torí àwọn ṣe kéré. àwọn tó ń ṣàwo. ẹ̀rí omi ò mọ ilé sọ. àwọn èrò náà ẹ̀yin lè sọ àwọn èèyàn onígbàgbọ́ pé ẹ ń ṣẹgbẹ́ àgbà wọ́n fi pèrè pé ẹ dẹ̀ mọ oògùn gan pé Jágilégbo ṣoògùn bẹ́ẹ̀ dígan nìkan tó fi ń dán yín wò gan àìníwèé àwa ò tí ì mọ̀ bí àwọn dán yín wò báwo lè ṣe lóòótọ́ ẹ lóògùn ẹ dẹ̀ ní ìgbàgbọ́ inú oògùn dáadáa. wà láìmí ni pé mo ní oògùn mo ní oògùn gan tó mo mọ nǹkan tó ń pè ní oògùn mo mọ ewédú mo dẹ̀ mọ ewúro. Jági kí lẹ ń sọ ìbá. àbí ẹgbẹ́ ìbò ni. ok ìgbà ẹ̀sìn wo lẹ ń ṣe. ṣé mi kẹ́mi ìwé òyìn ní pọ̀ ọ̀yẹ̀ fún ẹ mo ń jẹ́ Sunday ṣùgbọ́n mo ti ṣe mo ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mo láìkì ẹ̀sìn ìbílẹ̀ pàápàá mo láìkì ẹ̀sìn ìṣẹ̀ṣe tán pè ní ẹ̀sìn Ifá. ok ń ṣàwo. àwo ọ̀tọ̀ ẹ̀sìn Ifá ọ̀tọ̀ ayápá wo nìkan tó jẹ́ secret society. ok bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ẹ ti kú fá báyìí. mi tí èkó. ẹ̀yin tẹ́ jẹ́ gbàlagbà àwọn kékeré ń kú fá náà wọ́n kí kú fá náà ṣe tẹ́ kú fá. ó dà àti kú fá. ṣe ti kú fá ẹ ti kú fá. kí ló wá ṣẹlẹ̀ kí ni fẹ́ bìrẹ̀ ẹ̀sìn wo lẹ́ ń ṣe. mo lẹ́sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ìsìn ìṣẹ̀ṣe àwo Ifá ni mò ń ṣe ṣùgbọ́n ẹ má papọ̀ mọ́ra wọn pé èèyàn ń ṣàwo ó jẹ́ babaláwo ó yàtọ̀ sí ẹ̀sìn àbáláyé ó yàtọ̀ sí pé mò ń ṣe kò yé mi ẹ má gbọ́ kò yé mi secret society ni ògbóni àwọn ọ̀pá kìnnì wọ́n ṣe kan pamọ́ ẹ̀rọ ẹ̀fù kìnnì kan ẹgbẹ́ ẹlẹ́mẹ̀rẹ̀ bọ̀tí kókó Ifá òfin rẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ni ó dá Ifá dẹ́yìn irú èmi báyìí sí ibi ilé tán gbé bí mi ilé ọba àlùfọ̀n ọmọ ọba àlùfọ̀n mi bàbá tó bí mi lọ́mọ àwòrán ọba àlùfọ̀n tó jẹ́ adóṣù lórí ẹ mọ bàbá bóyá olè rí bàbá Sọ̀gàrí ẹni tó ń já Sọ̀gàrí nísìn ẹ pé ó máa ní oṣù lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni bàbá tó bí èmi náà lọ́mọ oyè bàbá mi ni bí mo ṣe wà ìgbà tí bàbá mi ti kú láti almost 45 years wọn àti ìjẹ́ tí n bá ní mo fẹ́ jẹ́ lè máa jẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ tó má ti lè jẹ́ mi gbúdọ̀ kúrò nílùú mi mọ́ mo gbúdọ̀ dá oṣù sórí ọmọ Ìdó Èkìtì mo sáré kan Ìdó Fábọ̀rọ̀ Èkìtì. ẹ gbèdò àpòlẹ̀ wa. síbẹ̀ náà mi gbúdọ̀ má lè jẹ́ oyè rẹ̀ mo gbúdọ̀ jẹ́ pé òun náà lè mọ̀ pé ẹ má jẹ́ ń jẹ́ professional tí mo gbé dání mi ò gbúdọ̀ jẹ́rú oyè yẹ mi fẹ́ kí professional ó kú. bóyá wo. entertainer tí mò ń ṣe amúlùdí. ṣé ẹ lè wà ní dúdú náà kẹ́ máa entertainer wọn. ẹ má lè wo jẹ́rú oyè yẹ mi gbúdọ̀ lọ sí mo gbúdọ̀ dúró sílé kí n jòkó ti ọdún tí o ṣàwáyẹ kí n máa bọ́ kí n máa sìn so ọ̀nà àdá tí máa fi lọ sórí rédíò ọ̀nà tí máa fi lè ṣe tíátà. owó a máa jáde wọ́n lè wá láti ìlú Èkó wọn bá yín pé orúkọ ẹ máa jáde pé ẹ jáde ní òkè kan. ẹ fi yẹlẹ ẹ jẹ́ kí n máa ṣe létí mo ṣe lọ́wọ́ ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ń wà láti bí ìjọba ilé kan náà àti ń bá ìyẹn Jágilégbo ṣoògùn Sunday Agbaje tá a jẹ́ ń fi ọ̀rọ̀ fọ̀rọ̀wérọ̀ nípa iṣẹ́ tó wọ̀nyí láyọ̀ àti gbogbo Sunday ojú kan in fact èyí tó ṣọ́ọ̀kì mi jù òun nípa bí tó ní àwọn ọ̀rọ̀ reset wọ́n yẹ kí pé ọmọ bíi ìbejì ó kọ̀ mí gan lóminú bó tẹ̀ pé lóòótọ́ Ọlọ́run ti bless wọn o gẹ́gẹ́ àṣà lédè Gẹ̀ẹ́sì Ọlọ́run ti bùkún wọn ti ní àwọn tó ti yẹn ti lọ wọ́n tún wá láwọn ọmọ kan tó tẹ́ kúrú ṣiṣẹ́ káà ń ṣe yìí you understand so bó ṣe jẹ́ nìyẹn adúpẹ́ pé àwa bá yín ẹ sì gbà pé láti wá bá yín mọ̀ pé tó bá ní kọ́ta gbọ́n náà bá padà báyìí náà ẹ máa fọlá ìgbéga láti wá gbà bí wọ́n fẹ́ káwọn èèyàn tó ń wò wá kọ́ ba lè kọ́gbọ́n àti àwọn èèyàn náà ti pé wọ́n ń gbọ́ wá kọ́ ba lè kọ́gbọ́n adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá àbí kí ló ń tẹ́fẹ́ sọ àwọn tó ń bọ̀ lẹ́yìn tó ń bọ̀ lẹ́yìn tó jẹ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. ẹ ṣeun pé ẹ jẹ́ kí n sáyé sọ̀kan ẹ̀ tó ti bá sọ àá wà lọ́kàn ni lára ibi kan tó dùn mí jù ní ayé mi ẹnìkan tó dẹ̀ ṣe sí mi máa ń sọ gbogbo mo ní inú mi ò dùn sí ọ̀pọ̀ mi ò dẹ̀ sí ìdáríjì èmi ọ̀gbẹ́ni Délé Òdúlé kí ló ṣe fún yín? ó ṣe nǹkan yẹn ó dùn mí gan tí ó dẹ̀ lè kó lọ́kàn mi forever ó jẹ́ egbò bí wàá pọ́n ṣàyàn ládàá. ẹ sọ ó lè bí ètò yìí àwọn ọmọ ẹ lè rí àwọn ọmọ ẹ lè rí wọ́n lè rí. mo ti wà nídìí iṣẹ́ tíátà yẹn mo ti ń ṣe náà wọ́n bá kéèyàn máa ṣe kéèyàn gba ìtàmì tó ti mo tẹ́tọ́ wà nù wọ́n máa ń pè ní
Elder Forum ẹgbẹ́ àgbà nínú tíátà ní Ondo State, ẹgbẹ́ àgbà nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Nàìjíríà, ẹgbẹ́ àgbà ní iṣẹ́ tíátà gbogbo Nàìjíríà. President tó wà ń bẹ̀ ní sí èèyàn mi ni, so mi léwu ní iṣẹ́ ni o. Mr. Latin. Ok ní kí tampa mi kí náà kó báyìí kí n ṣe kí ní mọ́ kí náà kó láyé gba àwọn. Ọ̀tọ̀ ní NTP ibẹ̀ láti dìde, but mo fẹ́ sọ pé ní gbogbo anything tíátà ìwọ ní NTP ìwọ ní ambassador àgbà ní tíátà ni mi. Kí ni ìdílé lè ṣe fún yín? Àwọn ṣe nǹkan tó ṣe rè. Ẹ sọ káwọn èèyàn gbọ́. Ṣe rí accent ó lè rí. accent mo ní ọjọ́ kan wà ó fi ojú èébú mi. Ó dùn mí. Ìdájọ́ ṣe pé ó fi bú mi lásán. Ìgbà tí Délé Odùlé fẹ́ di president nígbà yẹn nínú NTP láti wá sí Tampa, mo pẹ̀lú àwọn tó jagun fún tí mo dúró tì bó ṣe débẹ̀ tán ó fèsì àwa tá a jagun fún yẹn bitali. Ọjọ́ kan wá pè á sí ìpàdé kan, ìpàdé yẹn ní ìka sí ìpàdé ọmọ ọmọ fẹ́ fi jí ayẹyẹ wa ní lákùrẹ́ ń bí náà ni. Àwa lọ sí ìpàdé yẹn ó wá ń sọ ń bẹ̀ pé ẹ wo orú olójú kan yẹn ó dùn ẹlẹ́dàá mi tí ò ní pa ẹlẹ́lẹ́ tí ò dẹ̀ kú lọ́kọ́. Kí ló ń tó sọ? Àkàn sọ̀rọ̀ lọ́wọ́ ni wá ṣe àpẹẹrẹ wọ́n ṣe wọ́n sọ pé tó pé ojú ń dùn jáde báyìí kó má lè sọ̀rọ̀ olójú kan ni. Ó sọ bẹ́ẹ̀ then nígbà tó wá lè tá nítorí náà bí káwọn sọ pé ó ti ṣe àwọn ọmọ ó fẹ́ ṣe nǹkan sọ́mọ wa tó jẹ́ ọmọ ẹ̀ báyìí wá ní akọ̀wé ẹgbẹ́ tíátà ní gbogbo àgbáyé Sunday Alabi Òṣìbàtà. Ṣíbàtà mo mọ̀ ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ilé ìtura kan wá ní ọmọ ẹ̀ pé òun máa sọmọ ẹ̀ di lẹ́lẹ̀ wá ní ìwọ́pọ̀ lọ lọ́rùn ó lè sọ̀rọ̀ di lẹ́lẹ̀ ó ṣe bínú ni ẹ̀ kí má ṣàfà ọ̀gùn ó fún mi suspension oṣù 3 ẹ̀ wá wo ní association iṣẹ́ tíátà tí ò ṣẹlẹ̀ tó pọ̀ wà nù àkọọ́lẹ̀ pé wọ́n suspend mi láì pààyàn. Pé Délé Odùlé suspend ní iṣẹ́ tíátà fún oṣù 3. Délé Odùlé ó suspend fún oṣù 3. Tó dé pé orí kan tó sọ tẹ́yìn pé kò yẹ kó sọ bẹ́ẹ̀. Tó dé oṣù 3 ìgbà ló ṣe tó wá fi ọ̀rọ̀ lójú dé ebú mi. Ó fi ojú bú yín pé olójú kan pé wọ́n sọ pé ojú tẹ̀lé ní ìkéde pé bí ọ̀rọ̀ pé àwọn kan bí orí kan tó ṣẹlẹ̀ tó ojú wọn bí yín bẹ́ẹ̀. Mo ṣe ń sọ́dọ̀ lápẹ́ inú mi ò dùn kò síbi tó lẹ́wà tó máa wo tó ń ṣe tàbí fún báyìí máa ń pa àgbẹ̀kùn rẹ̀ ní ìtẹ̀ fẹ́ rí tó ló máa bí mi. A lè rí àwọn ọ̀nà káàkiri àwọ̀ ṣùgbọ́n mi láìkẹ́ mi yẹn purọ́. Mo like the best actor mi before. Wàláì mo like ẹ gan ṣùgbọ́n láti gbà ẹ́ mi yẹn kórìíra ẹ̀yàn bó tó mi kàn wọ́n á ń dọ̀jẹ̀ mi kórìíra o òun kàn máa ń dọ̀jẹ̀ tó mi yẹn fẹ́ ká jọ sọ̀rọ̀ síra wa. Tó àti gbà mi like ẹ̀ òun náà ò like mi ò mú mọ̀ àjọ like ara wa so bó yẹ bó ti mo dúpẹ́ lọ pé síbẹ̀ náà àjọ ń tẹ̀síwájú ń tẹ̀síwájú èmi náà tẹ̀síwájú ó sọ lórí prógáàmù kan gbà tẹ́lẹ̀ àwọn ẹni àmọ́ ẹjẹ́ máa sọ tó bá ti dùn yàn lèèyàn sọ torí àwọn tó ń bọ̀ ká lè fi kọ́gbọ́n pé àgbúdọ̀ ru ẹ̀dá kan pẹ́ Sunday Alabi ìgbà tó lò máa sọ di ilẹ̀lẹ̀ òní national secretary gbogbo ẹgbẹ́ mi sí èmi ìgbà náà kẹ̀lé mo ṣe tẹ̀síwájú òun náà tẹ̀síwájú. Àwọn yìí kan tẹ̀síwájú mo máa mọ yín èmi mọ̀ ọ́ ni ṣé à ń pàdé bí o tẹ̀ pé mi wà fún ní títà tẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mi gbọ́jú bọ́ mo ń pàdé àwọn ọmọ tó ń jẹ́ dìrẹ́tọ̀ tó ń dẹ̀ ń edit tó ń ṣe gbẹ̀ tó ń ja fíìmù tó ń DOP àti wẹ̀ lórí location tó jẹ́ àwọn ọmọ tó jẹ́ labalábọ̀ tó yín inú mi dẹ̀ dùn pé tí wàá rí wọn náà ọmọ ayé mi náà sí pé akérèkọ́ ọjọ́ ẹ̀yìn la fi ẹ ṣe ẹ̀yin tẹ̀ ń hùwà Sunday Àgbàjẹ Jàgẹlẹ́gbò òun náà la fi pé ká mọ̀ bọ́ tó ti dojú kọ tí gbogbo àkàwà lè fi kọ́gbọ́n ìyẹn nípa ti olórí ètò yìí lórí ìkànnì tán wáyé ìyẹn Tótíké TV nípa ti ohun ojú-orí ẹ ṣeun o àjọṣe wa kò ní bàjẹ́ bá mi ẹ̀mọ̀ pé tó bá tún padà pè yín á ṣe lè pè yín o ó lè ṣẹlẹ̀ ká pè pé ó yẹ máa bọ̀ kájọ wá sọ̀rọ̀. lápá ọ̀dọ̀ àwọn ọmọ tó bá ti fẹ́ ṣe tíátà ká má lépa ayé jù pé mo fẹ́ wọnú ayé lọ́ṣọ́ ok wọ́n máa wọnú ayé mi. wọnú ayé jù kán lè ló kọ ọ̀kẹ́dẹ́ jẹ́ kẹ́mi wọn ogun gbà mí ẹlòmíràn lọ gba nǹkan tó yẹ kó gbà ọjọ́ ìwà ní dalẹ̀ then àwọn obìnrin wa náà kò jẹ́ gbòdìmọ̀ tó bá rìn hòhò kó tó ló kọ́ wọ́n máa ṣe ilé tìbí kiri tó rìn hòhò wọ́n ṣọ àkísà ẹlòmíì ìyàwó ilé àgbàlagbà tí àtàkùn ẹjọ́ mẹ́ta mo sọ ló ń pépà mi ìhòhò àwọn tí fẹ́ lè máa tó rìn tó lóun ṣe ọjọ́ ìbí àti àbá aṣọ. ọ̀sẹ̀ sọ olójú àtọ́ lè sọ ní ṣe tíátà tó lè sọ o báwo bí tó ń ìhòòhò ní iṣẹ́ tíátà olójú àtọ́ lè sọ pé ẹ má ìhòòhò pé ẹ wà lára àwọn ọkọ̀ ìpọ́lọ̀ ọ̀gá mi kan mi padà ètò là ń ṣe kí máa sọ pé tọ́tẹ́ ẹ̀yin wà lára àwọn tó lè sọ pé ìhòòhò. kò dáa so kí àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ẹ ṣe decent kẹ́ lọ wo irú Mama Rainbow wọ́n ṣe eré lọ. ìyá ti ń wọ etí. àwọn tó ń rìn òkú homofilaki fún Akíndélé òkú rìn owó ẹ̀dẹ̀ pé ó lóko àwọn táwọn ìhòòhò gan ṣan lóko tó ni so ká fi ilẹ̀ bẹ̀rẹ̀ kó má ṣe àwọn ọmọ ọkùnrin náà ẹ má jọ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́ kó má dìbò ba ìwà rẹ jẹ́ á dáa fún ẹ̀wọ́n náà tó dẹ̀ jẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ nísìn lágbára Ọlọ́run ẹ ní ṣubú dànù ẹ ti bẹ̀rẹ̀ sí ń ba lọ díẹ̀
ẹ débi gíga o àmín o. ẹ tù ju àwọn náà lọ tó pé tí ń ga báyìí bẹ́ẹ̀ ṣe rántí pé àwọn kan wà kó wá ṣe tàbí fún wọn lágbára Ọlọ́run ẹnu ò ní bọ́ fún Aisha lẹ́sẹ̀ o kò dẹ̀ ní ṣílẹ̀ tẹ o àwọn tó ní ayé a máa wà pẹ̀lú ẹ Ọlọ́run mi àdúró tẹ ọ God bless you ẹ ṣe gan ni. ẹ ṣé wọ̀nyí tèmi ẹ bá mi subscribe kẹ́ like kẹ́ sì síbẹ̀ kẹ́ share ẹ ṣé. Ohun Ojúrí pẹ̀lú MC Churchy K níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé.